típò ààrẹ kò bá ti wá ságbègbè wa yorùbá nation là ń bá lọ Oluwoo. Ṣé ẹ̀yin ti rí ibi táwọn lọ́balọ́ba ládéládé àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ ti jáde papọ̀ sígboro ìlú láti fi ẹ̀hónú hàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí í ṣèwọ́de tí wọ́n ń kọrin ìbínú tí wọ́n sì ń pe àwọn alálẹ̀ láti gbèjà ilẹ̀ yorùbá rí? Bí ẹ bá ti rí i rí, bí kò bá sì tí ì ṣẹlẹ̀ rí, àfàìmọ̀ ni irú nǹkan bẹ́ẹ̀ kò ní wáyé láìpẹ́ yìí o. Ọba Abdulrasheed Adéwálé Àkànbí Olúwo ti ìlú Ìwó ti ké sí àwọn orí adé àtàwọn olóṣèlú ìhà àríwá orílẹ̀-èdè yìí láti fínúfíndọ̀ yọ̀ǹda ipò ààrẹ fún ìhà gúúsù lọ́dún tó ń bọ̀. Ọba Àkànbí ṣàlàyé pé eléyìí nìkan ni yóò fààyè gba ìbágbépọ̀ àlàáfíà tí kò sì ní sẹ́ni tí yóò rò pé ìhà kan yan òun jẹ. Láì ṣe bẹ́ẹ̀, ó ní òun gan lòun yóò kó àwọn lọ́balọ́ba sòdí láti ṣèwọ́de Yorùbá Nation. Nínú àtẹ̀jáde kan tí Olúwo fi síta nípasẹ̀ akọ̀wé ìròyìn rẹ̀ Ibrahim Ali ló ti sọ síwájú pé ìdáláre yóò wà fáwọn tí wọ́n ń pariwo pé ṣe ni kí ìran Yorùbá dá dúró tí ipò ààrẹ orílẹ̀-èdè yìí kò bá kúrò ní àríwá lọ́dún 2023. Ó ní àwọn orí adé ni wọ́n bá àwọn tí wọ́n ń ṣèpolongo fún Yorùbá Nation nígbà náà sọ̀rọ̀ tí gbogbo nǹkan fi rọlẹ̀. Tó bá wá di pé ipò ààrẹ kò tún wá sí ìhà gúúsù, inú wọn tún máa ru sókè ni. Ọba Abdulrasheed ṣàlàyé pé ìrẹ́jẹ ló máa ń tú ẹgbẹ́ ká, ó sì dára kí orílẹ̀-èdè yìí wà níṣọ̀kan ju kí á fààyè gba ọ̀rọ̀ òṣèlú láti pín wa níyà. Ó ní gbogbo àwọn olùdíje tí wọ́n jáde láti ìhà gúúsù ni wọ́n kúnjú òṣùwọ̀n tí wọ́n sì lè darí orílẹ̀-èdè yìí bó ṣe tọ́. Kò sì sí ìdí kankan tó fi yẹ kí àwọn èèyàn ìhà àríwá fi ẹ̀tọ́ wọn dùn wọ́n. Lára àwọn nǹkan tí àwọn tí wọ́n ń jà fún Yorùbá Nation nígbà náà ń béèrè fún ni pé kí ipò ààrẹ máa lọ láti ìhà kan sí èkejì. Ní báyìí tí ààrẹ Buhari sì ti fẹ́ parí sáà kejì ọlọ́dún mẹ́jọ ti ìhà àríwá, ohun tó bójúmu ni kí ipò ààrẹ bọ́ sí ìhà gúúsù. Ọba Àkànbí wá ké sí gbogbo àwọn lámẹ̀tọ́ láti gbé ọ̀rọ̀ ìṣọ̀kan orílẹ̀-èdè yìí ga sókè ju ìwà ìmọ̀tara ẹni nìkan lọ, kí wọ́n sì ṣe nǹkan tó tọ́ lórí ọ̀rọ̀ náà. Ó kádìí àtẹ̀jáde náà pé tí ọ̀rọ̀ ipò ààrẹ kò bá fi bọ́ síhà gúúsù lọ́dún tó ń bọ̀, òun máa kó àwọn ọba sòdí láti ṣèwọ́de láti orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá. Àwọn ọba aláyé yóò sì pe alálẹ̀ láti wá dá sọ́rọ̀ ọ̀hún láti gbé ẹ̀yà Yorùbá níjà torí iná ti jó dórí kókó nìyẹn. Faith Adébọ́lá ló ń ròyìn fún tẹlifíṣàn Aláròyé online.